wá mo ní bàbá nígbẹ̀jọ́ mo wówó lọ mo pàdé ọlá àti lọ́nà it's your boy Nice and I'm hanging out with Isi Ologe. Don't touch that guy. God bless you. Thank you. Gbogbo ẹbí ẹ dìde ńlẹ̀ tẹ bá torí bàbá ìyàwó wá síbí àti ìyá ìyàwó ẹ jẹ́ ká dìde tẹ̀lé o. Ó yá sọ pé ṣubú amúnákàrọ̀ bí lè ìsọtì. Àwọn ọyẹ́ sì fún kábíyèsí fọ́tì. Bàtà ọmọ láwùjọ láláwò. Láwùjọ lájọ láláwò. Láwùjọ lájọ láláwò. Bàbá olóko dáná ti bọ̀ ọ́. Ṣé ìsí àpò olóko dáná? Bàbá tèmi náà ní gbogbo ẹ̀yin tẹ́ bá bá bàbá ìyàwó ẹ̀ máa bọ̀. Nítorí ó gbogbo wa jẹ́ ká dìde ńlẹ̀. Gbogbo ẹbí Jálárùrù pátápátá ẹ jẹ́ ká dìde tẹ̀lé wọn. Bàmí Aláàjì Rashidi akọkùn mi ò tó pè yín ẹ máa bọ̀ wá. Ibi àwíládé yìí ọ̀rọ̀ kò ṣe afẹ́bàwọ̀ dúpẹ́ wọlé. Ó yá sọ pé ṣubú anákàrọ̀ bí lè ìsọtì. Ariwo kọ́ díẹ̀díẹ̀ ni ẹni sùúrù wélégbè. Bàmí Astrop Adé bí o tó pè yín lórúkọ ẹ bá mi dìde nílẹ̀ o. Bàmí Bọ́lá Músé o. Ó màmá nírú ń gbé sọ̀rọ̀ bí o ṣe fẹ́ mọ́ bá mi dìde. His Royal Majesty o bí o tó pè bàbá mi dìde. Bàmí Muhammadu Mudas Musliudeen náà ni olójorú. Bàmí ẹ bá mi gbé bọ́ọ̀dì kẹ́ bá mi dìde nílẹ̀ o. Ẹ bá mi gbórí adé dìde bí o tó pè yín o. Sìndòfóbíà ló ní máa pè yín bọ̀. Bóyá ṣọ́kù smart ń bẹ níbẹ̀ yẹn ń pa mi abọ́dúnrin. Ọmọ ẹ̀gbá máa lè ṣàbí àgbọ̀ngbà kálọ̀. Ó yá sọ pé ṣubú anákàrọ̀ bílì ìsátì. Àwọn oyè sì fún kábíyèsí fátì. Àtọ́ ọmọ láwùjọ láláwò. Láwùjọ lájọ láláwò. Bóyá àtọ́ ọmọ láwùjọ láláwò. Láwùjọ lájọ láláwò. Láwùjọ lájọ láláwò. Gbogbo ẹbí pátá jẹ́ ká dìde ńlẹ̀. Káwọn bá wọn dúpẹ́. Torí pé Ọlọ́run wọn bá là kọ́kọ́ ẹ̀ṣẹ́ wo dúpẹ́ kò ní tán bẹ́ẹ̀ lọ́lá òjíṣẹ́ ńlá. Ṣèbí tọ́lọ́run la bàbá kọ́ fi síwájú àti tàná fi mú ọkọ̀ dúró sólólá. Uncle Smart ikú òjijì ò ní pa ẹ lọ́lọ́ oníṣẹ́ ńlá. Astro bàbá onírúgbé sọ̀rọ̀ bí ó ṣe fi ọmọ. Ó yá wálé jẹ́ ká sọ pé àwa kan sá ra sọ lọ́rùn ọba. Àwa kan sára sọ́lọ́run ọba. Ọba tí ò dójú àdúrà ti wá. Ọba tí ò dójú àdúrà ti wá o. Àwa kan sára sọ́lọ́run. Mo kọ́ bá mo látọ̀dọ̀ bàbá mi ní bàbá lárúbá nípa Uncle Smart. Oníkúdekú. Wá nínú pé sọ̀rọ̀ bí ó ṣe bí ọmọ. Ó yá sọ pé ṣá jó ṣàbàyọ̀ ṣàbàmì lè gbẹ inú máa dá wọn kàtà.
wa PK first ó sọ wípé ìwọ mo fẹ́ gbà wọlé kò sí ayé mi mọ́ rárá. Ó yá wálé 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 ó yá sọ pé kò kárí àlùwàlà mo fẹ́ kọ́ ṣáájẹ́ mo fẹ́ lálù. gbogbo ẹbí bàbá wa Abbas Akande Ajalarudo. So ẹbí ìyàwó tún bí ìyẹn torí ìtòrímọ̀ náà ṣe wá ṣe. We're gonna call on the families now. Thank you. Thank you, sis. This video, please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.